igbó ni egbòogi olóró tó pọ̀ jù lọ tí àjọ ndlea rí gbà ní ìpínlẹ̀ kwara láàrin ọdún kan. àjọ tó ń gbógun ti lílò àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró ndlea ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ti sọ di mímọ̀ pé àwọn ènìyàn tó ń lọ bíi mọ́kàndínlọ́gbọ̀n-lé-ní-ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún níye ni àwọn fi páńpẹ́ òfin gbé lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú egbòogi olóró láàrin oṣù kínní sí oṣù kejìlá ọdún 2024 ní ìpínlẹ̀ ọ̀hún. adarí àgbà fún àjọ ndlea ní ìpínlẹ̀ kwara ìyáàfin fatima popoola tó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ ajé lásìkò ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní olú iléeṣẹ́ àjọ ọ̀hún tó wà nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara. popoola ṣàlàyé pé lára àwọn tí wọ́n gbá mú ọ̀hún mọ́kàndínlógójì-lé-ní-ẹgbẹ̀rin jẹ́ ọkùnrin nígbà tí 90 nínú wọn jẹ́ obìnrin àti wípé ẹ̀ka rẹ̀ ṣiṣẹ́ takuntakun láti rí i pé àdínkù dé bá lílò àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró ní ìpínlẹ̀ ọ̀hún láàrin ọdún kan. lára àwọn egbòogi olóró tí àjọ náà rí gbà ní cannabis tí àwọn ènìyàn tún mọ̀ sí igbó, tramadol, diazepam, methamphetamine, oògùn ikọ́ eléyìí tó ní codeine púpọ̀ nínú àti egbòogi olóró kokéènì. igbó tí àjọ náà rí gbà ọ̀hún ló pọ̀ jùlọ tó dín díẹ̀ ní 1.5 mílíọ̀nù kìlógíráàmù. bákan náà ni àjọ ọ̀hún tún gba ènìyàn 95 tí wọ́n ń lo egbòogi olóró tí wọ́n gbá wọn mú tí àjọ náà ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ nípa títari wọn sí ẹ̀ka ibi tí wọ́n ti ṣe ìtọ́jú wọn nínú ọ́fíìsì àjọ náà tí wọ́n fi wúlò fún àwùjọ. popoola ṣe àfikún rẹ̀ pé ẹ̀ka rẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ kwara ni àwọn bẹ̀rẹ̀ ṣíṣe àyẹ̀wò egbòogi olóró èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìlànà ṣíṣe àyẹ̀wò egbòogi olóró níbi tí wọ́n ti gba akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ kwara 161 níye mú tó ń lo egbòogi olóró ní ilé ẹ̀kọ́ náà tí ó wáá dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ ọ̀hún wípé wọ́n fi ààyè gba àwọn láti ṣe irú àyẹ̀wò bẹ́ẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn tó wáá pè fún kí àwọn ilé ẹ̀kọ́ gíga tó kù náà kọ́ṣe eléyìí tí yóò ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè yìí láti ṣe àṣeyọrí nínú ìdàgbàsókè lẹ́ka ètò ìlera àti àlàáfíà àwùjọ títí ọdún 2030. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV